Irúfẹ́ òwe Yorùbá kan ni ó sọ wípé "Àdùnní dùn mọ́ni, kọ̀lọ̀kọ̀lọ̀ tó pẹ̀dìẹ tí ò jẹ́. Àdùnní dùn mọ́ni, kọ̀lọ̀kọ̀lọ̀ tó pàdìẹ tí kò jẹ́." Tí a bá wo òwe yìí, àti adìẹ àti kọ̀lọ̀kọ̀lọ̀, irúfẹ́ ẹran igbó kan ni, irúfẹ́ ẹran kan ni àwọn méjèèjì lẹ́nu mi àgbò. Tí a bá wò ó, kọ̀lọ̀kọ̀lọ̀, mo rò pé gbogbo wa la mọ ohun tó ń jẹ́ adìẹ. Adìẹ làwọn olóyìnbó ń pè ní chicken. Ṣùgbọ́n kọ̀lọ̀kọ̀lọ̀ ó jẹ́ irúfẹ́ ẹran igbó kan tí ìrísí rẹ̀ tí ó jọ ti olóńgbò. Àwọn mìíràn á pè ní múṣù, àwọn mìíràn á pè ní olóńgìní. Tí a bá rí kọ̀lọ̀kọ̀lọ̀ àti olóńgbò tàbí olóńgìní yìí, wọ́n jọra wọn dé ipò kan. Ìyàtọ̀ tó wà láàárín olóńgbò àti kọ̀lọ̀kọ̀lọ̀ ni wípé lákọ̀ọ́kọ́, àárín àwa ènìyàn ni olóńgìní ń gbé, ṣùgbọ́n kọ̀lọ̀kọ̀lọ̀ ń tiẹ̀ ó jẹ́ ẹran igbó. Ohun mìíràn tó tún mú wọn yàtọ̀ sí ara wọn tún ni wípé tí a bá wo kọ̀lọ̀kọ̀lọ̀, ẹnu rẹ̀ ó gùn síwájú dáadáa bí ẹnu eku asín ju ti olóńgbò lọ. Tí a bá tún wò ó, kọ̀lọ̀kọ̀lọ̀ ó jẹ́ ẹran kan tí ó ní àfojúsùn púpọ̀. Ó jẹ́ ẹran kan tí ó jẹ́ ọlọ́gbọ́n ẹ̀wẹ́. Kọ̀lọ̀kọ̀lọ̀ ó jẹ́ ẹranko kan tó jẹ́ wípé ó jẹ́ ẹran tí ó gbóyà, tí ìṣesí rẹ̀ tí ó dá lójú dáadáa. Tí a bá wá wò ó, ẹran abọdẹ ní kọ̀lọ̀kọ̀lọ̀. Ìyẹn ni wípé gẹ́gẹ́ bí àwa náà ṣe ń ṣe ọdẹ àwọn ẹranko káàkiri láti wá ohun tí a ó jẹ, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni kọ̀lọ̀kọ̀lọ̀ náà ni òun náà máa ṣe ọdẹ àwọn ẹran. Ṣùgbọ́n ohun tí kọ̀lọ̀kọ̀lọ̀ kúndùn láti máa jẹ ni ẹran adìẹ. Kì í ṣe gbogbo ẹran adìẹ bẹ́ẹ̀ náà. Pàápàá adìẹ tó bá jẹ́ àkùkọ tó ti ní ogbe lórí dáadáa, ní gẹ́lẹ́ tí kọ̀lọ̀kọ̀lọ̀ bá ti ṣalábàápàdé rẹ̀, tó bá ti rí imú tó kì í mọ́lẹ̀, yóò kọ́kọ́ fá gbogbo ogbe orí adìẹ yẹn jẹ náà. Lẹ́yìn rẹ̀, yóò wá fa ọpọlọ adìẹ náà jẹ, yóò fi èyí tó kù kalẹ̀ sí ibi ibẹ̀. Yorùbá fi sọ wípé "Àdùnní dùn mọ́ni, kọ̀lọ̀kọ̀lọ̀ tó pàdìẹ tí kò jẹ́." Ohun mìíràn ni wípé a lè pe kọ̀lọ̀kọ̀lọ̀ ní ẹran abaniláyọ̀ jẹ́, nítorí wípé nígbà tí kọ̀lọ̀kọ̀lọ̀ tí ó bá pa adìẹ tí a ti ń fojúsùn wípé bóyá ó pa nílé ọdún tàbí ní àkókò kan, tí ọwọ́ kọ̀lọ̀kọ̀lọ̀ bá ba irú adìẹ bẹ́ẹ̀, a rí i pé ó tún pa ìrówàdà lórí irú adìẹ bẹ́ẹ̀. Mo fi sọ wípé a lè pè é ní abaniláyọ̀ jẹ́. Kí wá ni, báwo ni a ṣe ń lo òwe yìí tàbí àsìkò wo ni à ń lò ó? Àdùnní dùn mọ́ni, kọ̀lọ̀kọ̀lọ̀ tó pàdìẹ tí ò jẹ́. Nígbà tí nǹkan kan bá ṣẹlẹ̀, ṣùgbọ́n tí kò kọjá àfaradà, bóyá tí a ti ń wò wípé báyìí ni a ó ṣe ṣe nǹkan báyìí, ohun kan pàtó, ṣùgbọ́n tí ìṣẹ̀lẹ̀ kan tó mú kí a ṣe ní ọ̀nà mìíràn, tó sì jẹ́ wípé ó padà tó já sí àǹfààní fún wa náà ni, a lè sọ wípé "Àdùnní dùn mọ́ni, kọ̀lọ̀kọ̀lọ̀ tó pàdìẹ tí kò jẹ́." Mo sọ wípé kọ̀lọ̀kọ̀lọ̀ inú igbó ló ń gbé, ṣùgbọ́n igbó tí ó ń gbé sábà máa ń jẹ́ agbègbè ibi tí ènìyàn wà. Ìdí nìyẹn tó fi máa ń rọrùn fún un láti ṣọdẹ adìẹ. Tẹ bá wá rí èyí tí ó ń gbé inú igbó, báwo làwọn ṣe ń wá ohun jíjẹ tiwọn? Àwọn náà wọ́n á máa dẹ odò, wọ́n á máa ṣe ọdẹ odò. Pàápàá níbi tí àbàtà tí ó bá wà, wọ́n á máa pa ẹja jẹ nínú omi, tàbí ká pé ohun gbogbo tàbí ohun ẹlẹ́mìí tí ó bá wà nínú omi tí ipá rẹ̀ bá ká, òun náà á máa pa láti fi ṣe oúnjẹ tirẹ̀. Ṣùgbọ́n irúfẹ́ ẹran yòówù kó pa tí kì í bá ti ṣẹja nínú odò, tí kì í ṣẹja nínú omi, yóò kàn rọra jẹ díẹ̀ níbi tí ó rọ̀ lára ẹran náà ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé adìẹ ni ó pa, ibi orí rẹ̀, yálà ó jẹ́ abo tàbí ó jẹ́ akọ, yálà ó jẹ́ abo adìẹ tàbí àkùkọ adìẹ, ibi orí rẹ̀ yẹn ni yóò kọ́kọ́ fà jẹ níbi tí ó gbé orí adìẹ yẹn wà. Lẹ́yìn náà, yóò fa ọpọlọ irú adìẹ bẹ́ẹ̀ mu. Lẹ́yìn náà, yóò fi adìẹ náà kalẹ̀. Òwe Yorùbá kan tún nù lónìí. Ìyẹn jẹ́ àǹfààní fún ìwọ ọmọ Yorùbá tí ò mọ̀ báwo ni a ṣe ń lo irúfẹ́ òwe bẹ́ẹ̀. Àdùnní dùn mọ́ni, kọ̀lọ̀kọ̀lọ̀ tó pàdìẹ tí kò jẹ́. Akínọlá Ọlámídé lèmi jẹ́, bàbá mi ní jẹ́ Abíóyè. Ǹjẹ́ títí ìgbà míì tá ó tún máa pàdé, èmi ní mọ̀ wá yìí ní ó mọ̀ bá ìdáhùn ní tán lápò ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ bá mi subscribe sí YouTube channel mi, ẹ bá mi share rẹ̀, Ọlámídé Ọlábàtà. Ǹjẹ́ títí ìgbà náà, ire o.